Hello, hello. Ẹ̀yin èèyàn mi o, a kú bó ti ń lọ, a kú etí ìgbọ́, ẹ kú òwúrọ̀ níbi tẹ wà, ẹ kú àsán níbi tẹ wà, ẹ kú ìyálẹ̀ta, ẹ dẹ̀ kú alẹ́. Ẹ ṣé ẹ̀yin èèyàn náà, ẹ tẹ́tí sílẹ̀ kẹ́ gbọ́ mi. Nǹkan bẹ, ṣé èèmọ̀ náà sọ pé ó wọ ààfin ni àbí miracle ló wọ̀, àbí kí ni ká ti pe eléyìí? Ṣèbí mo sọ fún wa níṣẹ́ tá a ti ṣe gbẹ̀yìn pé wọ́n ní blue pé ó sick o, wọ́n ló ń bì o, ó ń ṣe òpó ní symptoms olóyún, wọ́n wá rush lọ sí hospital. Wọ́n ní wọ́n dé hospital, wọ́n ṣàbẹ̀wò sí ní wá gbogbo nǹkan tí ó ṣe. Wọ́n ní before you know it, ṣe bẹ́ẹ̀ ṣe àgbọ̀ pé ó ń ṣe ni àwọn olórí àwọn alàgbà. Kábíyèsí o, ìyàwó yín tó sọ pé wọ́n rush lọ sí blue wọ́n rush lọ sí hospital. Ṣé kìí ṣe pé oyún ni? Congratulations o. Ó lè jẹ́ oyún torí symptoms oyún ni kéèyàn máa bì kó máa ṣe tán fi rush sí hospital. Wọ́n ní doctor wá dé, wọ́n nígbà tí kábíyèsí débẹ̀, ṣe mọ̀ pé ṣọ̀túnṣòsì má bàbí kan jẹ́ ní kábíyèsí. Ọ̀ràn dání o. Nǹkan bẹ́ẹ̀ ẹ̀yin èèyàn mi, ẹ kú gbádùn etí ìgbọ́ wa, etí tẹ̀ fi ń gbọ́ wa. Kọ́kọ́ ní ṣe kò ní di, yóò máa là sí rere, ẹ sì fi máa gbọ́ rere ní gbogbo ọjọ́ ayé wa. Àmín. Bẹ́ẹ̀ ni, wọ́n ní kábíyèsí débẹ̀. Dókítà ń gbọ́ kí ló ń ṣe ẹni tó sick. Wọ́n ní dókítà ní wọ́n ti lọ ṣe test, result ò tí jáde, wọ́n á sọ fún kábíyèsí. Nísìnyí result ti jáde. Wọ́n ní dókítà ní result ti jáde. Kí ló wà nínú ẹ̀? Kí ló ń ṣe? Wọ́n ní kábíyèsí congratulations. Ní kí ni? Ó ní ó pé nǹkan tí àwọn rí tó ń ṣe olórí Rónkẹ́, òun ni oyún ló ní. Wọ́n lóyún, kábíyèsí lóyún. How come? Kí ló ṣẹlẹ̀? Níbo ni? Bó ló ti rí? Bó ló ti ṣe? Wọ́n ní oyún tó ní pé ọmọ mẹ́rin, pé ẹ̀mí mẹ́rin ló wà nínú oyún, ló wà nínú tó fẹ́ bí, pé òun ló ń dà á láàmú. Mo lóyún bẹ̀rẹ̀. Ṣé bẹ́yìn èèyàn wa tẹ̀ ń sọ pé nàláì Naomi ò bímọ, Naomi kò bí bẹ́tà, ṣé bẹ́ẹ̀ ti parọ́ jù, ẹ ti ṣe kinní jù, ẹ ti ṣe kí ni Ọlọ́run ò lè ṣe? Wọ́n ní wọn ò gbúròó pé irọ́ là ń pa, wọ́n sọ wọ́n fẹ́ bú wa pa, wọ́n ní irọ́ mò ń pa, wọ́n ní irọ́ ni mò ń pa, ẹ̀bẹ̀ ní Naomi bí bẹ́tà, ẹ̀yin onírọ́ bloody wọ́n ní ọmọ yẹn wọ́n bí lóòótọ́. Wọ́n sọ pé òbí kan tá a gbọ́ náà ni àṣà bá wọn lọ sí dé ààfin. Now, ṣé ẹ̀rín mo sọ pé ṣé competition náà ń ṣe ni? Àbí miracle ló dé sí ààfin? Àbí kábíyèsí ni ọ̀tọ̀wọ́ kábíyèsí ni miracle yẹn ti bẹ̀rẹ̀ ni? Àbí ààfin ló fún wọn ní àwọn oríṣiríṣi ọmọ? Ìkan kọ́kọ́ bí ìbejì, ìkan bí ẹyọ kan, Naomi bí mẹ́ta. Ìyábejì àtọwọ́dá kejì, ìyẹn Mariam, ìyẹn náà bí méjì. Ẹlẹ́ẹ̀kẹta tó tún wà nínú oyún sí, wọ́n ní ṣó nínú oyún náà ló wà, ká sọ pé nínú oyún, torí òun ni gbogbo àṣírí tó ń tú yìí, gbogbo nǹkan tá à ń rí. Òun wà ní olórí Rónkẹ́, ìbóhùn náà ń pè ní blue. Wọ́n ní doctor diagnose ó ní mẹ́rin, ọmọ mẹ́rin ló wà nù, ẹ̀mí mẹ́rin ló wà nù, pé kí kábíyèsí congratulations. Wọ́n ní ó sọ sí kábíyèsí lẹ́nu ó buyọ̀ sí, ó sọ sí èmi náà lẹ́nu ó buyọ̀ sí. Ẹ̀yin náà sọ pé kí ìyá 70 kó lọ sọ pé ó lóyún bẹ̀rẹ̀. Kò sí nǹkan tọ́lọ́run ò lè ṣe náà. Torí ẹ̀ mo ṣe sọ pé miracle ti wọ ààfin Ọ̀jájá o. Eléyìí máa jáde nínú gbogbo pépà àgbáyé. Ó máa jáde nínú gbogbo pépà àgbáyé. Ayé máa gbọ́, ọ̀run máa mọ̀. Tí wọ́n ní olórí Rónkẹ́ blue ìjọ kìíní àná tó sọ pé wọ́n gbé káàkiri, wọ́n ló lóyún o, ejò ó ṣe gbá ṣàwọ̀. Mo ní kéde dé ọlọ́mọ. Àwọn Muslim ní àwùsùbìláì. Àbí àná ṣe sọ, wọ́n ní àwùsùbìláì kéèyàn lóyún ejò. Bó tún ṣe bí ọmọ náà, mi ìkúkú bá wọn ka news yẹn torí pálapàla rádaràda
nǹkan tí ò wà in existence ní inú ìwé mímọ́ tí ò wà láyé. Nǹkan tó ń bani lẹ́rù ó ga jù, ó lè gbé èèyàn lọ. Ẹ̀yin èèyàn mi, ẹ má ṣe torí èmi kàn mọ̀ pé kò sí nǹkan t'Ọlọ́run ò lè ṣe. Torí mo ṣe ní miracle ti wọnú ààfin ọba Ọ̀jájá. Kó já bó ṣe jẹ́ wọ́n ní kábíyèsí ní dókítà kí ló ń jẹ́ bẹ́ẹ̀? Ó ní nǹkan tó ń rí nìyẹn. Kí ni kí èèyàn ṣe? Ẹ̀yin èèyàn wa, kò sí problem. Ṣèbí dókítà ló sọ? Àbí èèyàn ló sọ? Kò sí. Wọ́n ní nǹkan tá à ń gbọ́ o. Wọ́n ń dọ́rọ̀ àbá wọn débẹ̀, àbá wọn dúró sáàfin. Wọ́n ní ìyá onífá pé wọ́n ló pe ẹ jẹ́ ká fi ìyẹn lẹ̀. Torí bá ṣe gbọ́ pé wọ́n ní ìyá onífá ti sọ fún kábíyèsí pé wọ́n ló pe kábíyèsí pé Mariam fẹ́ gbé oyún ìbẹ́ta ló máa wà nínú ẹ̀sìn. Ó ti lóyún ìbẹ́ta. Ní kábíyèsí ní Mariam báwo? Mo ní bẹ́ẹ̀ Mariam àbí blue pé ìyá onífá sọ pé blue fẹ́ lóyún ìbẹ́ta. Ó bóyá ó ti lóyún ìbẹ́ta. Nígbà tó kò pẹ́ kó jìnnà, wọ́n náà lọ diagnose ẹ̀ bí bó ṣe ń sick. Wọ́n wá ní oyún mẹ́rin ló wà nínú ọmọ mẹ́rin. 4 kìíní kan lẹ́ẹ̀tì náà pé wọ́n ní oyún mẹ́rin ló wà nínú ẹ̀. Kí ni ká ti gbọ́? Ṣé ti ìyá onífá ní ká gbọ́ ká gbà ni àbí ti dókítà ní ká gbọ́ ká gbà? Dókítà ní 4, ìyá onífá ní 3. Ẹ̀yin èèyàn wa torí mo ṣe ní ká fi sẹ́nu ká dákẹ́ ká má ì tí ì sọ ìjìnà. Bẹ́ẹ̀ tí nǹkan tá gbọ́ o. Mo fẹ́ kẹ́yin náà kẹ́ fi sí ọwọ́ òsì kẹ́ má fi jẹun. Torí nǹkan tá gbọ́ ni o, ẹ̀yin èèyàn mi. Ẹ rí kó ṣe wá ní kàyéfì. Ó ṣe ẹ̀yin náà torí pé a gbọ́ pé kò sí nǹkan t'Ọlọ́run ò lè ṣe. Bẹ́ẹ̀ ni ìyá 70 wọ́n ní olóyún mẹ́rin. Jésù Olúwa wa, àmín. Ẹ ṣé ẹ̀yin èèyàn wa. Mo ní kí n fi ta yín lólobó o. Pé báwo ni tí èèyàn wọ́n ní àwọn kan ní oyún 3, wọ́n ní oyún 4. Even ìyá àwọn 80 years nínú Bíbélì, ṣé Sarah ni tó ti pé 80 years, ṣùgbọ́n ṣáà bímọ. Ọlọ́run promise ẹ pé ó máa bímọ. Ó dẹ̀ bímọ pẹ̀lú èjì. Ọlọ́run ti ẹ̀wọ́ èjì kó tó fún lọ́mọ. Bẹ́ẹ̀ ni àìmọye wọn nínú Bíbélì. So ṣé blue ṣé Christian ni tòun àbí Muslim? Àbí ìṣẹ̀ṣe ni tòun àbí àwọn wo? Kò sí bó ti wọn Ọlọ́run ló ṣọlá. A lè sọ pé bẹ́ẹ̀ ni, a lè sọ pé bẹ́ẹ̀ kọ́ torí àwa kọ́ ni Ọlọ́run tó dá olúkálùkù wa. Mo ní kí n gbé wá sí ti gbé ẹ̀yin èèyàn mi tó ṣẹlẹ̀ kẹjọ, ẹ̀yin èèyàn mi tó gbádùn, àwọn èèyàn mi tó mọ WhatsApp, ẹ bá wa dá sọ̀rọ̀ yìí. Kẹ̀dẹ̀ bá fi ìtókù sí kẹ̀ bá ṣe ìtókù sí comment section. Kẹ̀dẹ̀ bá share, kẹ̀dẹ̀ bá like, kẹ̀dẹ̀ bá subscribe. Torí náà ó dọwọ́ Ọlọ́run, ó dọwọ́ ẹ̀yin náà. Jésù Kristi Olúwa wa, àmín.